Abdulaziz ó yá lọ gbé pálí karamọ́ kan wá fún Gáúsù down pálí karamọ́ kan kó máa tẹ̀lé baba Gáúsù lọlé èyí tẹ́ ẹ ṣe yìí kún mi lójú wallahi mo sọ fún Alibasi tí pé ntí ọ̀gá fẹ́ ṣe ni mo ní ìfẹ́ torí pé ìjọ tí mo mú àìbì gan lọ ó ní tẹ́ ṣe àmọ́ ro àbá ìfẹ́ ti yọ mẹ́ni o dídí mo gbélé o wọ́n èjà o tẹ́nìkan bá ìjà Gáúsù àfáà yìí ló já o láti iléeṣẹ́ aṣíwájú elégbòogi herbal therapy wọ́n ní kí bàbá Gáúsù mọ́ gbé pálí karamọ́ kan lọ lé agbo jẹ̀dí àti ọ̀pẹ́ yìí nìkan ni àmọ́ tẹ́ ẹ bá mú tẹ́lẹ̀ fẹ́ sùn nítorí yẹ kó sùn ò ní sùn ẹ̀yin nìkan lẹ̀ sùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله